Mo kí ẹ̀yin màmá ẹ kú kalẹ̀ ẹ kú kó lè dá. Màá kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ yín màmá. Màá fẹ́ kẹ́ bá mi dárúkọ yín fún gbogbo àwọn tí ń wò wá àti bẹ́ẹ̀ ṣe jẹ́ ní ibi tá a wà yìí. Èèpòsà 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 Ọbàtálá aláṣọ funfun. Òrìṣà Èèpà òrìṣà Èèpà òrìṣà Èèpà Ọbàtálá aláṣọ funfun. Èmi ni Òsàdára tí mo jẹ́ gẹ́gẹ́ bí abẹ́ Aláàfin láti máa pe òòṣà. Màmá ó kàn yín ẹ bá dárúkọ yín fún gbogbo àwọn tí ń gbọ́ wá àti bí ẹ ṣe jẹ́. Èmi ni Òsàgbèmí láti inú ààfin Olóòṣà Aláàfin ààfin Ọ̀yọ́ ààfin Ọ̀yọ́ la wà ní ìlú Ọ̀yọ́ Ọ̀yọ́ Aláàfin Ìjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà òkúta méjì bàbá Èkúrọ́. Ó dọwọ́ yẹn bá ń kí Ọ̀yọ́ àti Aláàfin àwọn Aláàfin papọ̀. Ìbà ni wọ́n fọ́jọ́ níjú Olóòṣà Àtàndá mojúbà kó sì ṣẹ. Ìbà ló aláṣekù wo ní jóòbù mi ro torí orí àrùnkù tí mo bá lẹ́nu bàbá mi ni. Ìbà ni wọ́n fọ́jọ́ níjú Adéẹ̀mí mojúbà tiẹ̀. Adéẹ̀mí yóò bá wa sí àwòyó lè dá ṣe. Olè ńlá bàbá tí ń bẹ lábẹ́ aṣọ. Ògún náà ní ìwọ gbájá ń wọ lòrìṣà. Ìwọ lè ní í ṣe lọ́gọ́ọ́ bàbá arúgbó. Ọgbọ́n àwọn ọmọ ń bá rí dèdè bí à ń parú. Ògbólógbò lásà abẹ́tílùú bí ilé agere ọkọ mi ò ti gbàgbọ́sẹ̀. Ọ̀yọ́ ni ọlọ́ ìgbàgbẹ́. Olóòṣà wa bá wa sí àwòyó lè dá ṣe. Àgbòòṣà tó gbé mi níyàwó bàbá arúgbó Olóòṣà Àtàndá mọ́jí àṣẹbọ̀ ọ̀rọ̀ wà wá. Ìbà ni wọ́n fọjọ́ òní ju Olóòṣà Àtàndá bojúbà kó sì ṣẹ. Ẹni ara mi sí òní gé ìṣiṣẹ́ jẹ́ Olóòṣà Àtàndá tọ́rán wa lóde òní jẹ́ àsòde lọ. Kòdèkòdè lọmọdé tàkò tó Olóòṣà Àtàndá bá a bá lọ lọ́la àbọ̀ re. Olóòṣà wà bá wá sí àwòyó lè dá ṣe. Ojú rẹ òní rí bí òní sọkún gbẹ̀yìn ayọ̀rọ̀ bí ẹkún bí ìbànújẹ́ Ọlọ́run ọbọ òní jẹ́ ọ̀ká gbogbo wa mọ́lé. Ọmọ aráyé ní ìjàlè wọn pa wá ni. A sì ní sàwúre lẹ́yìn gbèsè. Olóòṣà Àtàndá wá bá wa sí àwòyó lè dá ṣe. Olóòṣà Àtàndá ṣe mọ́ lọ kò ní ṣòro. Olóòṣà Àtàndá wá bá wa sí àwòyó lè dá ṣe. Ìbà làwa ń fọjọ́ òní jú. Adéẹ̀mí amọ̀júbà tiẹ̀. Ìbà lọ́wọ́ aláṣekù wo òkúkú ní jí òhun wa o. Orí àrùnkù tá a bá lẹ́nu bàbá wa ni. Adéẹ̀mí wá bá wa sí àwòyó lè dá ṣe ẹkùn ọkọ̀ ìyá kó tó. Wá bá wa sí àwòyó lè dá ṣe. Àgbòòṣà tó gbé mi níyàwó bàbá arúgbó tí ò ní játọ̀dọ́ ṣẹbọ ọ̀rọ̀ wò òun. Ẹbọ ọ̀rọ̀ wò òun ò ṣeéṣe yóò gbórú lówó yóò gbórú rẹ̀ lówó àlèmú lè ra ọ̀rẹ́ onídòdó àgbà ní jó burú. Olóòṣà Àtàndá mọ́jí ọṣẹbọ ọ̀rọ̀ wọ̀ mi. Ẹ wá bá wa sí àwòyó lè dá ṣe. Àgbòòṣà tó gbé mi níyàwó bàbá arúgbó. Olóòṣà Àtàndá wá bá wa sí àwòyó lè dá ṣe. Ìbàlú aláṣekù wo òkúkú ní jí òhun wa o. Adéẹ̀mí o. Olóòṣà Àtàndá wá bá wa sí àwòyó lè dá ṣe. Torí gbóyágbóyá bí bá ń gbóyán. Yá máa júbà àtàwọn ni bí rokàrokà bá ń rokà yóò sì máa júbà ẹni tí ń rò ó. Àwa máa ń júbà Adéẹ̀mí lónìí o. Àwò ìyá kó tó. Àwò ìyá mẹ́ta. Ẹ wá bá wa sí àwòyó lè dá ṣe. Ìjà dúró báyìí dẹ́. Tá a bá ní àtúnyìn lẹ̀ bẹ́ẹ̀ ṣe máa lọ́nu tí ò dòní tí ò dọ̀la ẹ kú ohun àwọn rúmọlẹ̀ á ṣègbè ẹgbẹ̀lẹ́ ńgbẹ́ ti ní Ọ̀yọ́ la wà Ọ̀yọ́ Aláàfin a sì ti ṣèbà lọ́wọ́ àwọn aláṣekù àwọn tó ti kọ́kọ́ ṣe síwájú ó di dandan kí ìbà ó ṣe àdáṣe ní hùmà ìbà ìhùn máa fẹ́ kí ẹ bá mi sọ ní ṣókí bí ẹ ṣe bẹ̀rẹ̀ sí ní pé ohun tẹ́ fi wá di olóhùn Aláàfin. Mo gbọ́ lẹ́ẹ̀kan tẹ́ sọ wípé àbẹ̀bí olóhùn àbí nǹkan kan ìmọ̀ ṣe náà lè.
Àbẹ̀bí Olóòṣà bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ má fẹ́ kẹ́ bá wa pín fún àwọn èèyàn àti ẹja kọ́kọ́ mọ́ láti bẹ̀rẹ̀. Òòṣà yìí àjogúnbádé fún mi láti ọ̀dọ̀ ìyá mi ni mo ti jogún rẹ̀. Òní sì máa pe òòṣà tí mo bá lẹ́nu rẹ̀ tí mo fi gbà á. Pàápàá lára ó ti ṣeré lérí ẹntì èyí, ìyá mi ti ṣeré lérí ẹntì èyí. Kí ló kọ wọn? Ọ̀jẹ̀dùntàn Olóòṣàdé. Òun ni mo gbà lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n bàbá mi ìdílé Aláàfin ni. Bàbá tó bí mi lọ́mọ ìdílé Aláàfin ni. Nígbà tí Aláàfin tí bàbá mi fi ń bẹ, bàbá mi ó pè kí n ká lọ ọ̀dọ̀ bàbá, yóò di sùúrù mi, a lè dìlù bọ́ wá ń gbà náà pé kí n so lọ́dọ̀ bàbá títí ṣùgbọ́n gbọ̀ ya bàbá mi kú. Ìgbà tí bàbá mi kú mo wá tú fọ̀fà Láàfin. Ó sì fi àwọn ọba wọn fi ránṣẹ́ sí mi kí n tó gbé bàbá mi sin. Àtìgbà náà èmi gangan lára kúrò Láàfin. Kò sí ijọ́ ọ̀sẹ̀ kan tí wọ́n ní wá, kò sí tí bàbá ò ṣe tí bàbá ò ní rí mi ń bẹ̀. Màmá ó di ọ̀dọ̀ yín bó ni ó sì jẹ́ tẹ́ ṣe di Olóòṣà Ọbàtálá. Mo ṣe jẹ́ Olóòṣà Ọbàtálá ni wípé nígbà tí wọ́n bí wa a mọ̀ pé òòṣà yìí ní ẹ̀jẹ̀ mọ́ wa. Lọ́gbà tó ní bá a dàgbà tán ni òòṣà ń yọjú síra pé àfi bá a bá ṣe é láti lè lójú tó ayé wa. Láti ìgbà náà èmi náà sì ń bá wọn lóṣà. Kí ló kọ sílé yín ní Ọ̀yọ́ Aláàfin bí? Ọ̀yọ́ Aláàfin Àpèkà. Màmá ń béèrè orúkọ létí yín. Ẹ béèrè rẹ̀ ilé ọmọ ọba nísàlẹ̀ Ọ̀yọ́. Ilé ọmọ ọba nísàlẹ̀ Ọ̀yọ́. Ọ̀gbá tí a bá ń wí pé ilé àárín àgò ìdíran wọn lọ́ọ́ múlẹ̀ ń bẹ̀ ni bàbá tèmi fi kọ́lé bẹ́ẹ̀ ni bàbá mi fi kọ́lé sílé àárín àgò. Ìyálé kọ́ sílé àdúgbò. Ṣùgbọ́n inú ilé bàbá tí ó forí bàbá mi sọlẹ̀. Ilé ọmọ ọba nísàlẹ̀ Ọ̀yọ́. Ní àtìgbà tí ẹ ti wá ń pe ohun yìí, ǹjẹ́ ó láwọn ìrírí kan ìlàkọjá ní ohun pípé tẹ́ fẹ́ pín tó ní ṣe pẹ̀lú pé ìṣẹ̀ṣe àti ìgbé ayé ọmọnìyàn bóyá láti fi gba àwọn èèyàn níyànjú tó ṣe é pín láti bí ìrírí yín bóyá ẹ lọ kọrin lóde níbì kan ni àbí nǹkan kan ṣẹlẹ̀ bóyá tó rọ̀ mọ́ bíbí yín bóyá wọ́n pa ń tàn gan fún yín ni àbí ẹ̀yin gan gbọ́njúmọ̀ tó ṣẹlẹ̀ sẹ́yìn gan lára tẹ́ ẹ mọ̀. Mo gbájúmọ̀ lọ́dọ̀ ìyá mi pé tí ẹnìkan bá fẹ́ sí ọdún màmá mi yóò lọ ọbẹ̀ yóò lọ bá wọn bọ́ yóò sì pe òun òòṣà. Tí òun náà bá sì fẹ́ sí ọdún àwọn olóòṣà ẹgbẹ́ rẹ̀ náà àná wà wọ́n ṣeré bó sì yẹ kí wọ́n ṣe títí tèmi náà fi gbájú bá wọn ní ibẹ̀ tí mo fi máa bọ́. Ṣùgbọ́n nígbà tí màmá mi tí etí ekú tí mo ti gbà á ìrìnira kankan bẹ́ẹ̀ mo sì ń ṣe gẹ́gẹ́ bí torí pé gbogbo òòṣà rẹ̀ kò kó lọ bí kankan èmi náà ló kó lé lọ́wọ́ tí mo sì ń ṣe àjogúnbá ni kì í ṣe pé mo tọrọ ẹ̀ lọ́dọ̀ ẹnìkan lọ́dọ̀ ìyá mi ni mo ti kọ́ ṣàì kì í ṣe pé lọ́dọ̀ ẹnìkan mo lè tọrọ rẹ̀. Tó bá rí bẹ́ẹ̀ ń rò pé yóò jẹun tó burú tẹ́ bá júbà mọ̀mọ́ yín láàrin. Bàbá náà ni mò ń mọ kí n júbà ẹ̀ bẹ́ẹ̀ ni. Ìbà ni wọ́n fọ́jọ́ òní jú Olóòṣà Àyọ̀ká mojúbà kó sì ṣẹ. Ìbà ló aláṣekùn wọn ò ní jí ohun mi o torí orí àrùnkù tí mo bá lẹ́nu mọ̀mọ́ mi ni
èwe ilé Adékọ́yẹ ni abísọ̀lọ́ ọmọ sí onígbọ̀wọ́ àgàn wá wò òòṣà àti Olódùmarè ń fi sí ọmọ rán Àyọ̀ká ò ní fi sí ọmọ rẹ̀ nìkan àrọ́gbọ́n ànúbora bí aṣọ àfòtọ́ ọ̀nù tẹ́rù kàpalẹ̀ kọ̀sẹ̀ sí òsì ẹ̀sí àjígbọ́ búburú olóòṣà Àyọ̀ká mọ́ fi mí ṣẹṣẹ̀ sí fẹ́ nìkan. Mo fẹ́ béèrè wípé gẹ́gẹ́ bí olóòṣà kí ni ẹ máa ń ṣe àmúlò láti fi ṣe ìbéèrè ẹ mọ̀ pé bí àpẹẹrẹ nísìnyí àwọn babaláwo wọ́n ní ifá tí wọ́n ń gbé janlẹ̀ àwọn ẹlẹ́gbẹ́ àwọn kan lóbì àwọn kan lẹ́yìndínlógún kí ni ìlànà àtẹ̀lé àti ṣèbéèrè àbí pé bọ́nà kan bá rú ni lójú gẹ́gẹ́ bí olóòṣà kí ni ìlànà tí Ọbàtálá fi lélẹ̀? Tí Ọbàtálá fi lélẹ̀ ní wípé ẹ̀ẹ́dínlógún là fi béèrè tó bá rú ni lójú nínú Ọlọ́bàtálá bí ẹ bá ti fi béèrè tó bá jẹ mọ́ ẹbọ tó bá jẹ mọ́ làárù díẹ̀ yóò sì gbà. So tí mo bá gbọ́ yín yé ẹ̀ẹ́dínlógún yìí òun náà máa ń tẹ bá dà á tẹ bá fi ṣèbéèrè yóò sọ̀rọ̀. yóò sọ̀rọ̀ ní tó bá sì wáyé wọn ó kì. tí wọn ó kì í ṣe bí ifá náà ni tí wọn ó kì í ẹsẹ̀ rẹ̀. ẹsẹ̀ rẹ̀ tí ẹ bá kí ohun òòṣà ni wọn ò fi kì í ó yàtọ̀ fún ti fá ohun òòṣà ni wọn ò fi kì í àmọ́ wa gan mọ̀ kí. torí iṣẹ́ tá à bá ń ṣe tá à fi lọ́mọ lọ́wọ́ èèyàn sọnù ìgbà tí àwa gbà ni ọ̀sọ̀nù la fífi ń ná ọmọ wa lọ́wọ́. Mọ̀ bóyá ẹ lè bá mi ká tó mọ̀ lọ bóyá ẹ lè bá mi kí àbí bó ni ọ̀kan lára àwọn ẹsẹ̀ mi mọ̀ wọ́n ní ìrosùn ní àkọ́kọ́ àbí ṣé ọ̀kànràn ni làkọ́kọ́ bóyá ẹ lè bá mi kí ìkan nínú wọn bóyá láti fi gbani nímọ̀ràn ni bóyá láti ti fi ṣèkìlọ̀ kan ní lóhùn òòṣà. Ọ̀sẹ́ tẹ̀ràn ọ̀lẹ́ni tí jẹ́wọ́ fún ohun tá a mọ̀ tá à ń béèrè Ọ̀sẹ́ Aláròyé pé kẹ́ni wọ́n mọ́ sàròyé mọ́ pé nǹkan rẹ̀ ọ́ dáa pé kọ́ mọ́ sàròyé mọ́ ó sì mójútó òòṣà kọ́ mọ́ bọ̀ọ̀ṣà dáadáa tí Ọ̀sẹ́ bínú pé tẹ̀ràn ọ̀lẹ́ni tí jẹ́wọ́ fún tá a mọ̀ tá à ń béèrè pé kéléyìn ó mójútó òòṣà dáadáa ó sì máa ṣètò òòṣà dáadáa ní tó ń bẹ nínú èjì ogbè náà ni mo gbé wọn gbẹ nìkan pé kéléyìn náà tó mójútó òòṣà pé òòṣà ó gbé kọ́mọ̀ ṣèyè méjì gbọ́ ibi tí òòṣà ti ń sọ̀rọ̀ iná àná. ẹ ṣeun a máa rí yín bá o a máa rí yín bá àgbà ò ní tán lórílẹ̀ o.